the fire and the talk on it. And I heard it on the street that they got love for me. Go show Baba. My Baba got me big to my swag on. When they got me doing time when the song's on. When you see it like the shiny, make me wrong on. Now you see, say we didn't run the city. I don't think that every one of you can step the titty. I just wanna sing a song. Break it down, oh yeah, shake it to the drum. Yeah, Baba God don't bless us. Now I really talk this matter. Some people want to pull me down. I still do what I hate. No be say them say, no need to like say you don't know. No be say them say, my brother. Oh yeah, don't fool me, don't have me well for now. My money's okay, I'll be well for now. Oh yeah, go my leg, I'll be well for now. Yeah, just okay. Brother, it was not to talk. The thing when I don't take my eyes, see we don't go away. My brother, we don't go away. It was not to talk. The thing when my brother, we don't do it over. My sister, we don't go away. It was not to talk. The thing when my brother, we don't do it over. My sister, we don't go away. It was not to talk. For the blessings are back when they keep you in over. My brother, we don't go away. Throw your hands up in the air for me. If you feel it, sing along, sing a song for me. You can bump anything, lift the bill for me. When the sun comes on, know your job for me. No follow them, they complain. Make you no fucking say Baba God day. Every day is a good day. Holiday from Monday to Sunday. Good morning, oh yeah, it's okay. Oh yeah, but I will show them problem today. See my life today, blessings every day. I just shine so bright. Even make them they wonder why we just so composed. Anything we do, they in control. Anywhere we go, they won't follow. And anything we touch, we return to gold. Oh yeah, don't fool me, so I'll be well for now. My money's okay, I'll be well for now. Oh yeah, go my leg, I'll be well for now. Yeah, that's just okay. It was not to talk. The thing when I don't take my eyes, see we don't go away. My brother, we don't go away. It was not to talk. The thing when my brother, we don't do it over. My brother, we don't go away. It was not to talk. The thing when my brother, we don't do it over. My sister, we don't go away. It was not to talk. For the blessings are back when you keep you in over. My brother, we don't go away. My money not there. Every day they say, I say come and go, but you don't leave me alone. What's in my never stays, in my never stays, in my never hits, in my never there. You always think somebody, you always think about, you're always there. It was not to talk. The thing we were back when we don't do it over. My sister, we don't go away. It was not to talk. The blessings are back when we keep you in over. My brother, we don't go away. Oh, let's go. Nah. Tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Ọwọ́ ẹni tó ti sọnù ń kọ́. A mọ̀ tún káàbọ̀ sórí ètò lónìí. Ẹ káàsán o lọ́kùnrin lóbìnrin. Ẹ káàsán lọ́mọdé lágbà. Ayé lọ fi sílẹ̀ sí. Mo kí yín Dúró náà. lónílé lálejò. Àtoyún inú àtàsẹ́ ìdí gbogbo yín mo kí o. Ẹ tún káàbọ̀ sórí ètò wa ètò yín ní Ṣọ́wọ́nyá. Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayo Agboola rédíò TV. Àgbájọ wọn mà ní. Àwòdì lọ rè bàrà ó rè yẹ wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ kú ni ẹ má mà bínú.
àwọn kan ṣe bá ní wá sórí ètò lónìí àwa àtúntì dé alálẹ̀wù ṣé ẹ mọ̀ pé bí ilé ayé ṣe ń lọ lóríṣiríṣi ọ̀nà tó gbàǹgbà kan ó lè dò ní kó o tún gbàbẹ̀ kó o rèé sọnù bí ilé ayé ṣe lọ nù wọ́n ní ẹ̀dá ń gbìmọ̀ràn ẹ̀dá ń plánù olúwa ló ń jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ẹ má mà bínú o ẹ má bínú ìrètí mo kò lọ́nà ló jẹ́ ń pẹ́ tí ẹ bá wojú aago yín ẹ rí pé aago 2 àbọ̀ ló ti lù àdíkámọ́ṣálá ìyọjú náà ni mo kí yín o mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé Olúwabẹ́mi Oṣùọlálé OOI ẹ kú àbọ̀ sórí ètò olùṣe sí Olúwatósìn Àdùkẹ́ àwọn ti Canada bóò ni wọ́n ní ṣọwọ́ ń yá Ruth Ọlẹ́dé Adéjùmọ̀ mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ wọ́n ní ṣọwọ́ ń yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ ń yá bàbá tí a Akíntẹ̀lúrẹ̀ Ọláwọ̀yìn Akíntẹ̀lúrẹ̀ KOF mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ṣáàpì alẹ́ wa àkàsí yù àkàsí Fètàdé Ọlárọ́jàs mo rí yín o Ruth Ọlẹ́dé Adéjùmọ̀ wọ́n ní $250 pounds ní fine ní torí pàpẹ́ ẹ mọ́mọ́ bínú Adédìran Wúràolú Táíwò mọ́lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Ọlájídé Àmọ̀wó Bánkọ́lé mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Faith Adéọlá Rogers mo kí yín o Kànmí Sam Túyì àwo Buhari bàbá ẹlẹ́nu abẹ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Yẹ́misí Olúfádé àwọn tíátíá mo kí yín ẹ kú àbọ̀ Henry Akínfẹ́ mo rẹ́yìn náà o ẹ kú àbọ̀ bóò ni ṣàlàáfíà lẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò lónìí ètò wa ètò yín Ṣọ́wọ́nyá ló tún wọlé o Mátì Wọládì púpọ̀ mo rí yín wò lè fojú panyírẹ́ ẹ kú àbọ̀ bóò ni Bọ́lá Lérájí gbogbo yín mo kí ẹ kú àbọ̀ àwọn èèyàn wá wọlé lọ́tún lọ́sì mo dé ẹ má bínú o pé mo pẹ́ ìrètí mo kò lọ́nà ló jẹ́ ń pẹ́ a mọ̀ pé a máa ń pẹ́lẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣùgbọ́n pípẹ́ tòní ó yàtọ̀ torí tẹ́ ẹ bá wojú aago yín ẹ rí i pé aago 2 ó kọjá 20 ìṣẹ́jú lákàlù agbami ètò yìí ó nídìí ẹ sì mọ̀ dí rẹ̀ náà ẹ wo mo rè é gbé àlejò wa kan ní àlejò wa kan tí orílẹ̀-èdè Nàìjíríà dé àlejò wa kan dé láti orílẹ̀-èdè Nàìjíríà bíṣọ̀bù ni wọ́n o ẹni ọ̀wọ̀ ni wọ́n Bishop Dan Agada orúkọ wọn nù èmi rè é gbé wọn ní airport ní ọ̀nà tí mo ti ń gbà lójoojúmọ́ ní GPS bá ní kí n má gbà bẹ́ẹ̀ àṣẹ fẹ́ gbowó lọ́ọ̀ mi ni ó dojú ẹ̀ wọ́n fẹ́ gbowó lọ́ọ̀ mi ni nọ́mbà tàmí rè é gbanú tó géètì ẹ sọ pé tó géètì wa ń hàn yín bọ́ọ̀ sanwó ọ̀lọ́ tọ́ ọ bá lọ tọ́ ọ sanwó o lè mọ́ bá yàn bẹ́ẹ̀ tọ́ ọ sanwó lọ́dọ̀ tọ́ ọ sanwó wọ́n sẹ́ndì owó sí ọ nílé ni wọ́n sẹ́ndì tíkẹ́ẹ̀tì ràbàtà wọ́n sẹ́ndì rẹ̀ sí ọ mọ̀ bá wọ́n nà pé wọ́n ní gbanú tó géètì orí ibẹ̀ láago kan lù bá wa orí ibẹ̀ láago kan àbọ̀ lù bá wa wọ́n láti rú mọ́tò géètì náà ní òun ló jẹ́ ẹ̀rí wa báyìí adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yẹ èèyàn tẹ́ ẹ̀rí wa tẹ́ ń béèrè wa o ẹ ṣé o àtúndé sórí ètò Dayọ̀ Agbọ́lá yíò náà rèé o Dayọ̀ Agbọ́lá rèé mà ní èmi lọ́mọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òro èmi lọ́mọ ẹlẹ́sọ̀ kìdìgbọ̀ ọ̀nà ṣọ́nà o èso kan múra ọmọ olúgbà ṣàtìjìnà tó bá mọ̀ yẹn lọ bẹ́ẹ̀ lọ́wọ́ Google máa ṣàlàyé ẹ̀ fún ẹ orí ètò Ṣọ́wọ́nyá la kán lù báyìí o Ṣọ́wọ́nyá tòní a máa ṣe pápápá ni bí aṣọ bàbá àṣọ̀nà pápápá kókòkó kúkùkú pépèpé kó tó dago 3 àti kúrò lórí ètò torí ètò míì túbọ̀ wọlé ó tún gbúdọ̀ wọlé a wá fi àgàbá sí gbogbo ẹ̀ tó bá dọ̀la a wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lè lọ́la àdúmì sí ẹ̀ ẹni rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ mo mọ̀ pé ẹ ti máa ń gbọ́dọ̀ tipẹ́tipẹ́ ẹni rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ẹgbọ́n ọwọ́ ẹ tó di sọnù ńkọ́
ẹni tó sọnù lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ tí ọ̀bá mọ̀ ọ́n lò tí ẹni tó rí e tó wà mọ iyì rẹ̀ ó lè lò dáadáa o àbí bí kíni ẹni sọ ọ̀rọ̀ tá a máa bá wa dá sí lórí ètò lónìí nù ẹni rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ṣó yẹ kó kú pẹ̀lú ẹ̀ àbí ó yẹ kó kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹ tó di sọnù ńkọ́ ẹ tó di sọnù tẹ́lẹ̀ ṣó lò dáadáa lóye sọnù ṣó tọ́jú ẹ̀ lójú ó jábọ́ ẹ̀yìn bá wa dá sọ̀rọ̀ yìí Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ni ẹ wò ó wọn ní pàṣípò òṣòfò wọn sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa àbí àkúrì kan ní ìnáwó ìgbàdé wọn máa tì lọ́jọ́ ohun tá lábẹ́ra nǹkan wọn láwọn ògbàdérí ọtí wọn gbá ké wọn lówó làwọn fẹ́ gbà bẹ́ẹ̀ náà ni bóyá ìṣẹ̀lẹ̀ tó gé lónìí náà nu ẹ bá dákun ẹ bá gbóhùn sókè ẹ bá gbóhùn sókè nílé akéde Mercy Nnamdi Gbénga Ṣówùmí Mercy Nnamdi Gbénga Ṣówùmí bò ní ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá yẹn rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV ó rèé ẹgbà. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé wọ́n ń bọ̀ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá bàbá tó ń ta rédíò TV kò sẹ́jọ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá rédíò TV ní Baltimore Maryland ayẹsẹ l'Amẹ́ríkà rédíò TV Dayọ̀ Agbọ́lá gbogbo ayé ló ń gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages Babalonta Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ṣọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ṣọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Ṣọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ṣọ́yà ètò tó lóyún lórí ọjà kájẹ́bù bàjẹ́ olówó ọjà tàbí nǹkan ẹ̀wẹ̀ Dayọ̀ Agbọ́lá sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Ṣọ́yà ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ṣọ́yà ètò tó lóyún lágbólówó ọjà kájẹ́bù bàjẹ́. ẹ wò ó Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń datẹ́gùn láàmú báyìí Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́
ṣọwọ́ yẹn rèé ẹgbà. Roslyn ṣẹwà mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò. Mátì Wọ́ládì púpọ̀ mo mọ̀ rí yín bó o ní iṣẹ́ wa. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá alága ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà mo rí yín o ẹ kú àbọ̀. Ètò níyàwó ya ẹjọ́ ètò níyàwó ya wọlé. Yíká mi màmá mi ṣàtọ́ ló ń dá lọ́nà. Ayé ti táwọn bá mọ̀ mi wá lò. Aláṣẹ Lẹ́mítẹ́, Beauty Supplier, Àyìnkú Sèdí ìyàwó wálé. Múlẹ̀ bàbá Junior náà ṣùgbọ́n bá ti dé bọ̀. Òbésèré rèé alájàkáṣà. Àbàsídó bàbá tọ̀ síbẹ̀ gbóhùn sókè ó dà. Ayàtayé lòlù tó fi dá Adékànbí mi ní èjìrá o. Ọkọ lè rí ayé ẹ̀ta tó ń jẹ́yé fún lò. Ẹjọ́ tún táwa ju dàmẹ́jà ti ṣàlùbí. Ayàtàlí bá lóògùn. Chinyere Joy, I can see you, Chinyere Joy. Welcome to the show. This is Ṣọwọ́nyá right from Dayo Agbola Radio TV. Mo ní mo fẹ́ invite ẹ̀yin èèyàn wá sí program yìí o. Program yìí là ń pè ní Night of 1000 Praises. Night of 1000 Praises. Àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn. Praises 1000 Praises ní lálẹ́ ọjọ́ yẹn. Sami Dayo Agbola Diamond Production àwọn náà organize ẹ̀ o. Ẹ wo gbogbo olórin ẹ̀mí tó wà ní Maryland náà ń bọ̀ o. Akọ̀wé fọ́tò àwọn díẹ̀ sí bí ni àwọn kan wà táàrán ti fi fọ́tò wọn sí. Táàrán ti forúkọ wọn sí gbogbo wọn náà ń bọ̀. Night of 1000 Praises tó máa ṣẹlẹ̀ ní Saturday ọjọ́ karùndínlógún oṣù kejìlá Saturday 15th of December 2018 venue ní 10710 Mariusville Road Radastar MD 21133 láàkó mẹ́rin la máa bẹ̀rẹ̀. Ẹ wo àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ bẹ̀rẹ̀ o tẹ bá wò ó látàpá ọ̀tún Speechless lẹ́wọ̀n yẹn Rúùtù Àpáta nìyẹn Tèmítọ́pẹ́ Òyewọlé Tósìn Adú Mary Akínbóyè Abímbọ́lá Charles tàtúlọ́wọ́ àbẹ̀wò náà Rúùtù Àpáta àbí Máyọ̀wá ọjọ́ ọmọ Fẹ́mi Ìbídàpọ̀ àti Miracle Praise. Bẹ́ẹ̀ ni àwọn olórin náà pọ̀ ń bẹ̀ nù o. Ẹ máa bọ̀ ẹ̀bùn wà fún àgbàlagbà ẹ̀bùn wà fún ọmọ kékeré o. Fada Kérésì bàbá Kérésì òun kẹ́bùn bọ̀. Kérésìmesì ti dé ẹ wá gbẹ̀bùn kírísímàsì lọ́wọ́ Fada Christmas ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ báyé sọ. Orin tẹ́ gbọ́ ọ̀fẹ́ ni oúnjẹ tẹ́ jẹ ọ̀fẹ́ ni gbogbo nǹkan tẹ́ mu ọ̀fẹ́ ni. Ẹ máa bọ̀ ẹ wọ́n darapọ̀ pẹ̀lú wa ẹ jẹ́ àjọ fìyìn ní babalógo ọdún 15 ni o kó tó di pé pọ̀pọ̀ sísè Christmas máa wọlé yàrá kásádé ṣe ń fẹ́rẹ́ ń dógí ẹ pàdé wa lọ́ọ̀dún 15th of December 2018 Night of 1000 Praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn bídíẹ̀. gbàgbó rẹ sọ̀hún mo gbé kú ò mo pẹ́ lòdì sí mo ní kíákíá la fẹ́ ṣe lórí ètò yìí lónìí kó pò mẹ́ẹ̀ torí pé ètò bíi máa wọlé yẹ́sìkẹ́ kódà kó mẹ́ fún yéé Àdìgún alápò méjì ń bolo sápamọ́ sí máa wò wọ́n ràn let's go there let's go. Abigail orí tó ká arẹwà mórí yín o. Abigail orí tó ká arẹwà ṣáàfíà lẹ́wà. Ẹ kú àbọ̀ sórí ètò wa ètò yìí ní Ṣọwọ́nyá. Ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni tẹ́ ẹ̀ tí download radio application wa ẹ lọ tààràtàrà báyìí ẹ lọ download ẹ o. Ó wà lórí Google Play Store Dayo Agbola Radio ní ẹ máa bá ń bẹ̀ ẹ download ẹ
ẹ láìkí ẹ̀ bákan náà ẹ pàdé wa lórí YouTube ẹ̀yẹ táìpù Dayọ̀ Agbọ́lá síbẹ̀ ẹ máa rí gbogbo àwọn ètò wa tá a ṣe àwọn òde wa tá a lọ àti tá a ṣe lọ́wọ́lọ́wọ́ ìgbẹ́ ẹ máa bá ń bẹ̀ ẹ wò ó ẹ láìkí ẹ subscribe tá a subscribe ẹ wá máa rí agogo kan lẹ́gbẹ̀ẹ́ notification nìyẹn tẹ́ ẹ bá ti tẹ̀ anytime tẹ́ ẹ bá ti wà lórí afẹ́fẹ́ báyìí ó máa gbé wẹ̀ yín wọlé ní bákan náà lórí Facebook ẹ pàdé wa láwọn pages yìí o Mr. Dayọ̀ Agbọ́lá òde ní bàbá ló ń ta òdì méjì Dayọ̀ Agbọ́lá Diamond òdì mẹ́ta ìkẹrin tó dàbí irú ẹ̀ Dayọ̀ Agbọ́lá Radio TV ẹjọ́ ìwà lórí àwọn pages yìí bíbélì ní friend request a máa accept ẹ̀ tẹ́ ẹ bá ti wá accept ẹ̀ ẹ wá lọ tẹ notification tó yẹ pé tá a bá ti ń wo orí afẹ́fẹ́ ló máa notify yín bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ wa ń bí náà ni o Babalonta Digital Studio láti ń gbá bring life to the world yes Baltimore la fi kalẹ̀ sí o Baltimore nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà Akin Arẹ́gbẹ́ṣọlá Akínọlá mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ Akin Arẹ́gbẹ́ṣọlá Akínọlá ẹ kú àbọ̀ ṣáàfíà ni ẹ mọ̀ kú jọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ṣọwọ́ yàrá nọ́ọ̀sì ló gbà wá ṣàṣì Matthew Ọládipúpọ̀ mo rí yín Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín ẹ káàbọ̀. Mímọ́ látòrí ìtẹ́ lónìí olórin kankan ni ó ní ẹni tó rí nǹkan ẹ tó fẹ́ pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ ẹgbọ́ ẹ̀dá kùtà ló yẹ kábílẹ̀ ṣẹ́ni tó ní nǹkan tí ò tọ́jú ẹ̀ ló yẹ kábílẹ̀ ni àbẹ́ tó rí e tó gba tiẹ̀ bàjẹ́ tó fẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀ bá wà dá sọ́dọ̀ yìí o ẹni rí nǹkan ẹ tó fẹ́ pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ ṣé kálẹ̀ tó rí ohun tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ lójú kòkòrò ni ṣé kálẹ̀ tó ní tẹ́lẹ̀ tó wà careless ni ẹ bá wà dá sí i. Alówó má jayé ìwọ ló mọ̀ àwọn tó ń jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹni tó rí nǹkan yẹn tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹ̀ tó ti sọnù ńkọ́ kí ló ṣẹlẹ̀ ẹ tó ní tẹ́lẹ̀ ó yóò yẹ kó lò ó lówó lọ́wọ́ kò ná ẹnìkan wá lówó he ó wá kí ìbòwò ẹ̀ dáadáa ẹ gbọ́dọ̀ jẹ̀bi ẹ bá dá sọ́rọ̀ yẹn dákun. ẹ mọ̀ wá jó yà yín lẹ́nu o olórin kan náà tó kọrin pé ẹni rí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọdún kọ́ òun náà ló tún kọ́ alówó má jayé ìwọ ló mọ̀ àwọn tó ń jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹgbọ́ bò ní.
mọ̀ àwọn tó ń jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹni ọ̀hún náà ló kọrin pé ẹni tó rí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ ẹgbọ́n bò ló yẹ ká pín ẹni tó lówó lọ́wọ́ tí ò dán tó kó pamọ́ tó wá sọ owó yẹn nù ẹnìkan wá lówó yẹn ó wá ń tọ́jú ẹ̀ ó wá lọ fi ń gbádùn ó fi ń bọ́bù ẹ̀gbọ́n tó jẹ̀bi ẹ̀gbọ́n dálí tó ṣe lò bàbá òun náà kọrin eléyìí pé olólùfẹ́ má sọ pé rárá tó ṣe lò. orin bàbá yìí evergreen ní lójoojúmọ́ anytime evergreen ní ẹ̀mẹ́ ní mo sọ̀rọ̀ ń pa ẹ̀ chief commander Ebenezer Obey ni o bàbá wa ọmọ Fábíyì àwọn náà kọ́ nílé tẹ̀ ń gbọ́ ìyẹ́mọ̀jọ́ yà yín lẹ́nu ẹ̀ tí ẹ̀ bá ti gbọ́ ní tẹ́lẹ̀ ẹ wá ní bàbá ló ń sá àbáyé gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n tún modulate ẹ bá kọ́ náà pé modulate music wọ́n change key ó lè. mọ́mí tí a màmá swaga Agúnbíadé Fúnmi Dúdú mo rí yín Agúnbíadé Fúnmi Dúdú ẹ kú àbọ̀ ṣé àbí alẹ́ wà mo rí yín ẹ kú àbọ̀ wọ́n ní well done àrí yín lónìí ẹ̀wí bẹ́ẹ̀ ẹlẹ́mà yọjú ẹ̀yọjú àrí yín o ẹ kú àbọ̀ ṣé àbí alẹ́ wà Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o ibẹ̀ láti dábí ọwẹ́ láti wọ̀ bí òwe mo ní mo kí yín lólógun mo kí yín tẹ̀ṣọ́ ẹ kú àbọ̀ gbogbo yín mo kí ètò tòní pápápá láṣẹ bí aṣọ bàbá àṣọnà láàrin ìṣẹ́jú mẹ́wàá sísìn a máa ráńdì ẹ̀ ọ̀pù Adékúnlé Aláyùbá rèé o Adékúnlé Aláyùbá bá a gbóhùn sókè óre Elékùté master ọmọ wọn ṣàgámù rèé. Bàbá bàbá ló ń bọ́ bàbá bàbá ló bí kí ẹ jẹ́ kó ríran wò Adékúnlé Aláyùbá òrè. Gàdó Àyùbá determination jẹ́ kó ríran wò ẹ kú àbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá àwo bàbá ló ń ta ẹ kú àbọ̀ sórí ètò àwo PTA ẹ kú àbọ̀ sórí ètò àwo Sáàmù Ọ̀kẹ́ ẹ kú àbọ̀ sórí ètò ọkọ̀ Adémi ni ẹ kú àbọ̀ sórí ètò bóò ní ó ní well done ọ̀rẹ́ mi kan báyìí. Bó tó fi pa àpò lórí ètò lónìí mo ní ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ bàbá wa olórin kan Chief Ebenezer Obey ó kọrin ó ní ẹni tó rí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ń kọ́ ẹ̀gbọ́n kílẹ̀ rí sọ sí òun náà ló tún kọrin pé alówó má jayé ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹ̀gbọ́n kílẹ̀ tún rí sọ sí yùn náà ọkọ̀ jà bẹ́ẹ̀ ó sọ sí ni lẹ́nu owó búyọ sí.
torí ẹ̀ tó lówó tí ọ̀jáyé tó tọ́jú owó ẹ̀ tó wò ń wá jábọ́ tẹ́nìkan wá rí e tẹ́nìkan wá rí e fi ń jẹun tẹ́nìkan wá rí e fi ń gbádùn tó fi ń yọ̀tọ̀ mi ẹ̀yìn tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ tó wà lówó tẹ́lẹ̀ ńkọ́ kílẹ̀ fẹ́ ó ṣe ẹ bá dá sí orun lójú. ẹni tó ní nǹkan tó yẹ kó máa lò ó tí ò lò ó tó wá bọ́ lọ́wọ́ ẹ̀ tẹ́nìkan wá rí e tẹ́nìyẹn wá lò ó nínú omi òjò tó lówó níjọ́ tán tó kíkù ẹ̀ tó tọ́jú ẹ̀ kẹ́lẹ́ omi wọn bá sọnù kó bá sọnù mọ́ kẹ́lẹ́ omi wọn bá rí e ẹ̀gbọ́n ṣòwò náà jẹ̀bi. wọ́n ní ẹ̀ nírì nǹkan yìí tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì tó sọnù lọ́wọ́ ẹ̀ ó ṣe àlówó má jayé ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ wọ́n ti kó ṣe. ojú wọn la aláìbá ẹni jù wọn lọ ojú iná mo máa jù wọn lọ èmi jù wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní wọ́n yà ojú wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. òṣè aláyùbá adékúnlé aláyùbá ẹ ṣeun ẹjẹ sáré kàn sí bàbá wa ní ìka ayéfẹ́lẹ́ wọ́n ní bẹ́rù bàmọ́ núrò yẹ kó dúpẹ́ èmi ọmọ kan mo mọ núrò mo dúpẹ́ òjé ẹyin ẹsẹ̀ yẹsẹ̀ yẹyẹ let's go. olówó ìjó báwọn ẹyẹ ìjó báwọn díẹ̀ lólówó wíjó olówó ìjó báwọn bójú yẹn sí ní nǹkan tó dùn kọ́ òun nǹkan tó dùn kọ́ òun èmi fi sí ní oṣù wọlé ayé. àní tẹ́mi ọmọ bá mọ̀ núro ni àdúpẹ́ ọmọ bá mọ̀ núro ni àdúpẹ́ ẹrú kọ́ lélẹ́yìí ọmọ lélẹ́yìí ọmọ núro bó ti dúpẹ́. mo ní kò sẹ́ tó lè jó tó mi pẹ̀lú gánmọ̀ wọ́n lọ́bẹ̀ gbé kù sí ara ẹ̀ gbọ́gbẹ́ mo mọ̀ ń lójú ẹni bàtà lọ. bó ṣe ń tó ti la ló sọ mi sọ́fàrè ẹgbẹ́ bẹ́ẹ̀ orin ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń dó kí ló ti la kí ló ti la kí ló sọ fà kí ló parí. yẹ wà rúùtù aníwáṣàun ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ọlọ́mọge before mo ní yín o rúùtù aníwáṣàun ṣẹ́wà bóòní ẹ kú àbọ̀ sórí ètò ẹ gbọ́ ẹ tó bá rí nǹkan ẹ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ kí ni tí ẹ tó bọ́ lọ́wọ́ ẹ̀ kí ló ṣe kí ló fẹ́ kó ṣe ọwọ́ ẹ tó ti sọnù ńkọ́ àbí wọ́n ń tẹ̀yẹ̀ bá lówó tí ọ̀já yé àwọn tó jẹ́ ìlànà dà ńkọ́ wọn náà ti kú wọn ti lọ o kọ́láwọlé òdúwọlé kọ́láwọlé òdúwálé mo rí yín o ẹ kú àbọ̀ kọ́láwọlé òdúwálé bó oníṣẹ́ wa pa ṣé wọ́n yà rèé. wọ́n táyé bá sọ ẹ̀dá a máa fi wẹ́ bọ́dọ̀ wà lámọ̀ tá a ṣe fún ẹsẹ̀ iṣẹ́ ayé fẹ́lẹ́. oníyàn kí mọ́ bá tèmi jẹ́ epo ni mo. tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù. ẹ dákun ẹ dàbọ̀ ẹ bá fi. ṣẹ́rí. tí 80% ẹ̀dá lẹ́yìn tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi 20% tó kù sílẹ̀ fún mi ọmọ àgbẹ̀ mi. ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Amos Olúwọlé Ọmọ́túndé JP. ọ̀rọ̀ kan já mi lọ́kàn. Amos Olúwọlé Ọmọ́túndé Justice of Peace. Ọlọ́run. Amos Olúwọlé Ọmọ́túndé
Jerusalem pilgrimage mo kí yín o ẹ kú àbọ̀. Sùnbọ̀ Akítì ọmọ wọn lè Balógun. Sùnbọ̀ promotions ẹ kú àbọ̀ sórí ètò bóòní. Ṣọwọ́ yàtọ̀ nírèé o láti Dayo Agbola rédíò TV. Ẹ̀gbọ́n ẹ̀ tó rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. Ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ ẹ bá àdá sọ́dọ̀ yìí. Láìpẹ́ láì jìnnà a máa rádọ̀pù. Ọlábọ̀dé Ezekiel mo rí yín o. Ọlábọ̀dé Ezekiel I can see you, I can see you, welcome to the show. Mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Wọ́n ní ká jẹ àjẹ yóò ká tún dì lọ́lé ẹyin ayẹyẹ. Tí ẹ bá wojú aago yín, aago mẹ́ta ó kù ìṣẹ́jú márùn-ún péré. Tó bá dàgó mẹ́ta la máa rádọ̀pù lórí ètò yìí. Ẹ jẹ́ pàdé lọ́la lórí ètò wa ètò yìí Ṣọ́wọ́nyá. Ẹni ọ̀wọ̀ kan ló ń bọ̀ lórí ètò lọ́la àṣàlejò wa ẹyin. Sùnbọ̀ Akítì mo tún ti rí yín lórí Babalóńtà mo rí yín. Ẹ kú àbọ̀. Kó tó di pa lọ. Màá tún ju ìkéde wa síta lẹ́ẹ̀kan sí. Tí a bá wá ti yàrá kéde dé. Àwọn àpáyébẹ́lẹ́ àwọn gbàdúrà ìparí ìsìn àwọn àgbà fún wa yes Colombia. Àníkáyé kéékèèké báwọn bí aṣọ bàbá aṣọ náà yes Colombia tó jẹ́ wípé Dayo Agbola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé Dayo Agbola ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé wọ́n ń bọ̀ lẹ́nu ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ̀ yìí o Dayo Agbola bàbá tó ń ta létí ó ti bí kò sẹ́jẹ́ ẹni lẹ̀ yìí o Dayo Agbola rédíò TV nígbà tí mo mẹ́rin láàdá yẹn Agbola rédíò TV Dayo Agbola gbogbo ayé ló ń gbọ́ Dayo Agbola rédíò TV. You can join us on Facebook at these pages Babalonta Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Dayo Agbola Babalonta òun lẹ́ ń gbọ́ yẹn Babalonta la rí wọlé lẹ́gò. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on agbola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni yóò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV.
tó yá ni o ètò tó lóyin ládùn wà lólówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbókòóhùn ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78 tó yá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV tó yá ni o ètò tó lóyin ládùn olówó ọjà kájé bùgbàjẹ́. oníṣòwò yálẹ̀ tó tó lóyin ládùn ẹ polówó ọjà yín kẹjẹ kájé òbúgbàjẹ ẹ wò memorandum náà nìyẹn àníkáyé pé pàpà Tolúlékè Ọbádìmú mo rí yín o ẹ ṣé pọfẹsọ alátiṣe ìyá àbíyè mo rí yín ẹ kú àbọ̀ Adébímpé Táíwò mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Maria Omídíyà Ọ̀jájú ní ìyá Michelle mo kí yín o ẹ kú àbọ̀ Àwòyẹmí Fèyíṣọlá Dọ́kàsì mo rí yín ẹ kú àbọ̀ ẹ wo memorandum nìyẹn tó bá di lọ́la aláàgọ́ kan ẹ jẹ́ pàdé lórí ètò yìí àlejò wa tó ń bọ̀ Bishop Dan Akada ní wọ́n yẹ̀ ti Nàìjíríà dé ni ara àwọn bíṣọ̀bù olókìkí lólèdè Nàìjíríà ni àwọn nọ́mbọ̀ àwọn làlejò wa ẹ gẹ́tì rẹ̀ àwọn ìbéèrè tẹ́ máa béèrè lọ́wọ́ wọn ẹni ọ̀wọ̀ là ń gbé bọ̀ lọ́la ẹ béèrè àwọn ìbéèrè lẹ́yẹ béèrè jẹ́ dídọ̀ láhùn gbogbo yín mo kí o ẹ ṣé gan ni agogo ayọ̀ kó máa dún lé wa ayọ́wẹ́lẹ́ ẹgbẹ́ òlókè. Love you. God bless you.